fẹ́ máa di ayọ̀ bẹ́ẹ̀ wá rẹ́rìn gbẹ̀yìn. Ìjì tó ń jà ẹ́ tó lérò wípé bóyá báwo ló ṣe fẹ́ ṣe ọ̀nà wo ló ṣe fẹ́ gbé gbà. Mo fẹ́ kó mọ̀ wípé ìjì yẹn dákẹ́ jẹ́. Ayé ń yọ̀ ẹ́, ayé ń sọ̀rọ̀ òdì sí ẹ, ayé sí ẹ ti wulẹ̀ sọ oríṣiríṣi ọ̀rọ̀ nítorí wípé bóyá o ò rọ́mọ bí tàbí o ò rọ́kọ fẹ́. Má jẹ́ kí n tàn ẹ́ fún ìgbà díẹ̀ ni. Àwọn ìṣòro tó rò yípo ńlá kọjá yẹn tó dàbí ogun níwájú ẹ̀ kì í sí ogun. A kàn fi ń dá ẹ wò fún àwọn ìdí kan ráńpẹ́ nítorí wípé kí sítórí ẹ lè bá a kún ní ọjọ́ iwájú àti wípé kí ìwé ìtàn ẹ ó lè bá a kún dáadáa. Òun náà ni gbogbo kan tó ń ṣẹlẹ̀ sí ẹ. Mo wá fi wèrè bí Ọlọ́run lẹ́jọ́ nígbà tí ó bá ń la àwọn ìjì kan kọjá. Mo rò wípé adẹ́dá àti aṣẹ̀dá kò rí ẹ tàbí kò gbọ́ ẹkún ẹ tàbí kò gbọ́ àròyé ẹ. Ó gbọ́ àròyé ẹ bẹ́ẹ̀ náà ló sì gbọ́ gbogbo ẹkún ẹ. Ó rí gbogbo àwọn nǹkan tó ń là kọjá. Àmọ́ mo fẹ́ kó mọ̀ yìí bí ẹkún yẹn tí ayé ti fi ń yọ̀ ẹ́ ẹ̀rín ló máa já sí. Sítórì yẹn tí wọ́n sọ nípa ẹ̀ ìtàn ló bọ̀ wá dà lọ́jọ́ kan nígbà tí Ọlọ́run bá ya ìwọ àti ìdílé ẹ lẹ́nu. Ó fẹ́ sọ fún yín pé ire lójú owó rí níléeṣẹ́ Káyà rédíò TV òun náà yẹn ti gbọ́ wa. Tó ẹ kàn sí wa. Bóyá ẹ fẹ́ ṣe advert ọjà yẹn tàbí ẹ fẹ́ jingle ni oríṣiríṣi nǹkan mèremère tí ẹ bá fẹ́ òun náà ló wà ní iléeṣẹ́ Káyà rédíò TV. Alájọkà Nation Trotro Station last bus stop Accra Ghana ibẹ̀ ni a fi ìdí kalẹ̀ sí. Orúkọ ẹ̀mí tẹ́ ìgbọ́ náà ni Olúbísí ọmọ bíbí Akínlóye. Ojú ni mí bẹ́ẹ̀ náà ni mi ìsà ìmọ̀fólókò. Ẹ kú iṣẹ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àtàárọ̀. Tó lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ire lójú wa màmá rí ire.